because Uncle Bengadeboye, I was very close to Uncle Bengadeboye. Okay. And when he died, I should tribute to Uncle Bengadeboye. So tribute to Bengadeboye yẹn, ó di side kan nínú tribute yẹn, èmi mo compose gbogbo orin yẹn. A whole side nínú tribute to Bengadeboye, gbogbo side 2. Àpótá akọrin. Àwọn. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí tí ẹ̀ ń wò lójú àwòrán yìí náà ń pè ní BUSOLA OKE ELEYELE. Ó sọ̀rọ̀ nípa bí òun pẹ̀lú BAYOWA films bí wọ́n ṣe pàdé, bí wọ́n ṣe rìnnà pàdé. Ó dẹ̀ tú àwọn àṣírí kankan nípa arákùnrin ọ̀hún. Àwọn àṣírí tí arábìnrin yìí tí ó tú ó lẹ̀ máa wò nínú fọ́nrán yìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí arábìnrin sọ. Ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí pé àṣírí ọ̀hún ó wà ní ìparí fọ́nrán yìí. Àwọn bàbá Báyọ̀wá wọ́n compose àwọn ibì kan, then àwọn artist náà kọrin oríṣiríṣi, but side 2 tribute to Bengadeboye yẹn èmi mo kọ almost gbogbo side 2 yẹn. So inú tribute yẹn ó dà ìgbà yẹn ni bàbá ti discover mi, but Uncle Bengadeboye ti introduce Báyọ̀wá. Okay. But Uncle Bengadeboye ti introduce mi náà sí wọn rí tán ní àbúrò mi rèé o pé tán fi introduce mi sí wọn officially gbà yẹn, but really ráyè sọ̀rọ̀ àbí ríra ọ̀ǹtìgbà tí bàbá kú ni Láńre Tẹríba Tórí ṣe ló wá sọ fún mi pé wípé wọ́n béèrè ẹ̀ o pé because bí bọ̀dá ṣe kú èmi lọ ṣe soundtrack kan ní studio King Sunny Adé ní Ìkẹjà ńgbà yẹn, so distinct studio mo lọ ṣe tribute yẹn mo wá fún gbogbo àwọn uncle Ifákálólúyà gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí play ẹ̀ lórí rédíò. Bàbá wa gbọ́ wọ́n wá ní ọmọ tó ṣe kínní pé ó dà pé bàbá Báyọ̀wá nígbà tí bẹ́ẹ̀ ni wọ́n wá ní kán lọ wá mi wá. So Atóríṣe èmi àti ẹ̀ best of friends ni wá because ọmọ àdúgbò jọ ni wá jọ ṣe kékeré dàgbà ni. Atóríṣe wọn wá pé Bùsọ́lá wọ́n wá ẹ̀ wọ́n ní kó wá pé bàbá Báyọ̀wá ń wá ẹ̀ o. So bí mo ṣe lọ nìyẹn wọ́n wá lọ bá wọn lẹ́ọ̀ TV8 wọ́n wá ní orin tó ṣe tí wọ́n ń play tí gbogbo àwọn presenter ń play yẹn pé àwọn fẹ́ kó wá tukọ̀ kó wá thanks for the gift, God bless you. Àwọn fẹ́ kó wá tukọ̀ ní orí project táwọn fẹ́ ṣe wọ́n yẹ pè mí so gbogbo àwọn tí mo kọ yẹn wọ́n lọ tukọ̀ fún wọn. So a ti ṣe tribute to Bengadeboye, so that was why tó fa the cordial relationship pé ọmọ yẹn good, ọmọ yẹn dá later wọ́n wá sọ fún mi ìgbà tá lọ ṣe fídíò tribute to Bengadeboye yẹn pé I'm going to help you but I'll get back to you later we might get back to you, but wọ́n pè mí for a very long time. He didn't call me for a very long time until one day tí wọ́n sọ mi pé ṣé o lè ṣe soundtrack ní kí ló ń jẹ́ soundtrack ṣe soundtrack bí báwo ọwọ́ ní soundtrack tó máa ṣe sórí fíìmù mo ní okay yẹn lẹ́ ń sọ because àwọn put it in a different way lọ́jọ́ yẹn mo wá ní pé okay so mo fi wá lọ ṣe wọ́n ní ẹlẹ́ẹ̀lẹ́ lórúkọ kìíní yẹn mo ṣáà ṣe and luckily èmi ti láwọn orin ìfẹ́ kan lẹ̀ because torí bá ṣe ń wá sí mi lórí mo kàn máa ń kọ́ olórin kan gbà yẹn tí mo compose mo kàn máa ń rehearse orin yẹn lójoojúmọ́ olóòmí yẹn tí mo kọ tí gbogbo èèyàn tó di ẹlẹ́ẹ̀lẹ́lẹ́ nìyẹn olóòmí it was formerly a gospel song. Bẹ́ẹ̀ ni èmi ni mo change ẹ̀ sí ìgbà tí mo kọ fún wọn wọ́n ní pé orin yẹn dùn gan-an gbígbà kan àwọn kan so èmi mo ṣáà change ẹ̀ káàtẹ̀ to fast forward èmi mo change orin yẹn sí orin ìfẹ́. It was gospel song níṣẹ́ yìí náà lè kọ́ gbà ẹ̀. Bẹ́ẹ̀ ni náà báwo lè ṣe kọ́ gbà ẹ̀. So mo á change ẹ̀ orin tó ń fẹ́. I won't sing that on air. I won't sing that because
ìsìn làwọn